èmi ò sí níbí yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kábíyèsí àná fi jẹ kábíyèsí ṣùgbọ́n mo ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tí ojú kábíyèsí àná nǹkan tí ojú ẹ̀ rí mo rí pé àwọn kan tí Ṣọ̀ún gbà láyè ní ìgbà ogun pé kí wọ́n wá tó fún wọn nílẹ̀ wọ́n ti wá wu ìyẹ́ wọ́n ti wá ń wo ara wọn bíi Ṣọ̀ún. ẹ jẹ́ sọ̀kan fún yín kí n lè dáhùn ìbéèrè tiẹ̀ mo ṣe meeting mo pè 23 obas tó wà around they came to the palace 21 of them came no mo pè 21 of them came ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé àwọn ò wọ ààfin rí that kind of meeting has never happened in 50 years. Ẹ pàtẹ́wọ́ fún mi. Àwọn méjì ò wá Olúgbọ́n àti Òǹpẹ̀tù yàtọ̀ kí wọ́n wá wọ́n kọ lẹ́tà sí secretariat ni wípé ìpàdé tèmi ń ṣe ó wà illegal wípé mo pé àwọn lọ́balọ́ba èmi náà dá wọn lóhùn ìjà owú ni Ṣọ̀ún ní ọ̀gá gbogbo ọba l'Ógbómọ̀ṣọ́ òótọ́ nìyẹn ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lẹ wà ṣé èèyàn lè wà ń bàdàn kó pe